Emirate o Sokoto tún bẹ̀rẹ̀ sí protect wọn nọ́mbà tún garùn láti Bídà Ègbò tún nìyẹn ọba Tápà náà ló tún jẹ níbẹ̀ nọ́mbà tún bọ́ sí Lapai wọ́n tún pa wọ́n bẹ̀ wọ́n tún gba ìjọba lọ́wọ́ wọn wọ́n bọ́ sí Àgáì wọ́n tún gbàjọba lọ́wọ́ wọn wọ́n tún bọ́ sọ́wọ́ sàlẹ̀ bí mo ṣe sọ síwájú Láfíàjì ìyẹn wà Kwara State wọ́n gbàjọba lọ́wọ́ wọn wọ́n bọ́ sí Ṣóǹgà wọ́n gbàjọba lọ́wọ́ wọn ó wá jẹ́ gbogbo ibi tí wọ́n ti ń jẹ Ẹ̀sù Nupe ọba Nupe tó jẹ́ pé ìran wọn ló ń jọba níbẹ̀ bí Fúlàní ṣe kọ́ńkà gbogbo wọn tán gbalẹ̀ lọ́wọ́ wọn nìyẹn tán tó sọ wọn di ẹrú títí dòní nígbà táwọn òyìnbó dé àwọn Nupe ti gbìyànjú láti pé kí wọ́n fa ojú òyìnbó mọ́ra pé kí wọ́n bá wọn gba ilẹ̀ wọn padà ṣùgbọ́n imperialist jọ ní àti òyìnbó àti Fúlàní torí Fúlàní àti òyìnbó wọ́n jọ ń ṣe deal ni torí nígbà tí òyìnbó tó dé ní Fúlàní ni wọ́n ti kọ́ńkà northern Nigeria so ìgbà táwọn gan dé wọ́n ti rí pé báwọn náà ṣe ń ronú làwọn náà ṣe ń ronú so náà ṣe deal pẹ̀lú wọn tá a fi wà lábẹ́ wọn dì sí ọ̀rọ̀ ọjọ́ mi ni ibẹ̀ yẹn ká má fọ̀rọ̀ gùn ká tó sọ̀rọ̀ nípa ti Ìlọrin tí gbogbo wa mọ̀ gbogbo wa la mọ̀ bí ó ṣe jẹ́ pé Àfọ̀njá òun náà ó gbàlejò ọ̀ràn lẹ́ni tí gbogbo wa mọ̀ sí Álímì Sọ́líù Jùntà gangan ní full name but Álímì la mọ̀ sí nígbà tí Aláàfin tó jẹ ní àsìkò yẹn Aláàfin Awólẹ̀ tóun àti Àfọ̀njá tí wọ́n ń jà Aláàfin lọ bá Álímì pé kó ṣàánú láti fún ní ọmọ ogun láti kojú Aláàfin Álímì Fúlàní ní tó ń gbé ní Ìlọrin ní táìmù tí Àfọ̀njá wà níbẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ká má fọ̀rọ̀ gùn Álímì sọpọ́tì Àfọ̀njá wọ́n ṣẹ́gun Awólẹ̀ táwólẹ̀ fi ṣí igbá tó fi kú náà Abdulsalam tó jẹ́ ọmọ Álímì wọ́n àtàwọn ọmọ ogun Álímì wọ́n wá darapọ̀ mọ́ Àfọ̀njá náà ti túra sílẹ̀ pé àwọn tán help òun yìí and in fact wọ́n bá Álímì sọ pé kó jẹ́ kán pa Àfọ̀njá kán lè gbàjọba Ìlọrin náà ṣùgbọ́n Álímì kò gbà ṣùgbọ́n wọ́n ní sùúrù títí tálímì fi kú àwọn náà wá fi study Àfọ̀njá ká má fọ̀rọ̀ gùn gbogbo àná làmọ́ ohun tó gbẹ̀yìn ọ̀rọ̀ Àfọ̀njá àwọn Fúlàní náà ni wọ́n pa òru ní Fúlàní jà nígbà tó ò bá tiẹ̀ ro kan ẹ̀ náà máa wá àtàkẹ́ ni wọ́n pa tán tafàsí tó yẹ pé títí tó fi di pé Àfọ̀njá fún rẹ̀ ó gbẹ̀mí mì so bí àwọn Fúlàní wọ́n ṣe gbàjọba Ìlọrin nìyẹn tí Abdulsalam ọmọ Álímì tó fi jẹ the first emir ní Ìlọrin tá ń bá yí títí di ìsìn ṣùgbọ́n kí wá ṣe pé bóyá àwọn bàbá wa wọ́n káwọ́ gbéra bẹ́ẹ̀ nígbà táwọn Ọ̀yọ́ ti lọ jẹ ọba mi lẹ́yìn táwólẹ̀ ti kú ọ̀pọ̀lọpọ̀ ogun náà ni àwọn bàbá wa ni wọ́n gbé dìde láti pé kàn lọ gba Ìlọrin padà bákan náà làwọn Haúsá náà ṣe torí àwọn Haúsá náà lẹ́yìn ìgbà tán gba Gobir yẹn Sókótó tán kò ṣe pé àwọn náà káwọ́ gbéra o ní nǹkan bíi 30 years láti 1808 1809 tán ti gba Gobir wọ́n bá wọn jà títí the last one I think 1835 or so ni wọ́n ja ogun yẹn dà ìyẹn ni ogun Gàwàkúkè tí Fúlàní tó ń kọ́ńkà wọn kan tó wá give up now bákan náà ni àwọn bàbá wa náà bá wọn jagun ṣùgbọ́n mo máa bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan tí mo fẹ́ ká dìmú nínú àwọn ìtàn ìtorí mo ń ṣe àwọn ìtàn ní ṣókí tó rọ̀rọ̀ sí pọ̀ gbogbo ogun táwọn bàbá wa jà torí by 1835 àwọn Fúlàní wọ́n ti gba Ọ̀yọ́ ilé tán ti destroy Ọ̀yọ́ ilé pátápátá but before then àwọn bàbá wa ti jà ogun oríṣiríṣi láti pé kán gba Ìlọrin padà
wọ́n lose àwọn ogun yẹn ni wọ́n rí Fúlàní conquer. The last one tí wọ́n jà pàápàá téèyàn fi gbọ́dọ̀ gbé kudos fún àwọn bàbá wa ní ogun Múgbàmúgbà. Ogun Múgbàmúgbà yẹn òun ni wọ́n jà gbẹ̀yìn tó yẹ pé táìmù gbà tán jagun yẹn gan ìyàn famine ìyàn wà nítorí gbogbo ogun ìtàn ti jà sẹ́yìn táwọn èèyàn lè lọ sóko. Síbẹ̀síbẹ̀ àwọn bàbá wa sì ń jà pé a fẹ́ gba Ìlọrin padà tí wọ́n rí Fúlàní ṣẹ́gun. Kí wá nídìí tán fi rí Fúlàní ṣẹ́gun? A máa tún sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀kọ́ náà tún wà bẹ̀yẹn tó dá àwọn ẹ̀kọ́ gan bó ṣe ń sọ àwọn tán yìí nígbà tá a bá bẹ̀rẹ̀ sí put wọn together àwọn àkíyèsí tá gbọ́dọ̀ mọ̀. Nítorí pé ìgbà tí àwọn Ọ̀yọ́ ń jà àwọn ogun yìí láti gba Ìlọrin padà, àwọn ogun tí wọ́n lose, àwa ìran Káàárọ̀ Oòjíire a máa ń ṣe nǹkan wa lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀gbá á ṣe tiẹ̀ lọ́tọ̀, Èkìtì á ṣe tiẹ̀ lọ́tọ̀, Ìjẹ̀bú á ṣe tiẹ̀ lọ́tọ̀, àwọn Ìgbómìnà á ṣe tiwọn lọ́tọ̀, àwọn Ìbàdàn á ṣe tiwọn lọ́tọ̀. So àwọn Ọ̀yọ́ ni wọ́n lọ dájà ogun yìí tí Fúlàní dẹ̀ ń ṣẹ́gun títí tán fi wá pa Ọ̀yọ́ Iléré ní 1835. Ìgbà tó máa di 1836 làwọn Fúlàní fúnra wọn wá wò pé yes ní táwọn tiẹ̀ ti destroy Ọ̀yọ́ lé àwọn gbọ́dọ̀ kúkú wá ṣẹ́gun gbogbo ilẹ̀ Yorùbá. Ìyẹn ni jihad tí wọ́n gbé dìde ní 1836 títí wọ 1840. Wọ́n dẹ̀ ń ja ogun yẹn bọ̀ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ń gba gbogbo ilẹ̀ Yorùbá títí wọ́n dẹ̀ gbà dé Òṣogbo. Nígbà tán wá dé Òṣogbo ní 1840 ìgbà yẹn ni ẹnu Yorùbá tó kò làwọn bàbá wa tó fi ìmọ̀ ṣọ̀kan ni wọ́n wá jáwọ́ nu kán máa bára wọn jagun pé ẹgbọ́n náà gbogbo àwọn tí àwọn bàbá wa ti Ọ̀yọ́ tá dá ogun yìí tí Fúlàní dẹ̀ fi pọ́n wọn gbalẹ̀ Yorùbá bọ̀ tán ti dé Òṣogbo yìí, gbogbo a má gbọ́dọ̀ dìde sí ohun tó ń ṣẹlẹ̀ yìí máa ní gbogbo àwọn Ìbàdàn gbogbo a ṣe mọ̀ àwọn Ìbàdàn warriors ni wọ́n lead. Ẹ̀gbá dá sí, Ìjẹ̀ṣà dá sí, Ifẹ̀ dá sí, Ìjẹ̀bú dá sí, ká má fọ̀rọ̀ gùn làwọn bàbá wa tó wá kọ́ńkà Fúlàní ní Òṣogbo ní 1840. 1840 tán kọ́ńkà wọn yẹn náà a lè ṣe ká má rí àwọn ọmọ àlè kọ̀ọ̀kan bá a ṣe ní wọn ní àárín wa náà lọ́wọ́lọ́wọ́ báyìí, nítorí wọ́n mú lára àwọn tó jẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire náà tán ń jà fún Fúlàní láti gbalẹ̀ Yorùbá nígbà yẹn náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn bàbá wa pa wọ́n dànù. Àwọn tán wá jọ gbogbo Fúlàní wọ́n dá wọn padà fún Ìlọrin. Kẹ́lẹ́ mọ̀ bí àwa ẹ̀yà ọmọ Káàárọ̀ Oòjíire bá ṣe yẹ pé ẹ̀mí èèyàn ó jọ wá lójú. Àwọn ọ̀dàlẹ̀ àárín wa tí wọ́n mú yẹn Ọlátẹ́jọ́ àti Ajíkọ́bọ̀ wọ́n pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ìyẹn ní 1840. Ṣùgbọ́n Fúlàní ni Fúlàní máa jẹ́. Fúlàní ò tún dúró, wọ́n tún wá opportunity. 38 years later tí wọ́n tún ja ogun Jálumi, ogun Kírun ní Ìníṣà, táwọn Ìkírun Ìjẹ̀ṣà tán fẹ́ kó lábẹ́ àwọn ti Ìbàdàn, Fúlàní tún darapọ̀ mọ́ wọn láti tún kọjú ogun sí àwọn Ìbàdàn. Ṣùgbọ́n Ọlọ́run tún bá àwọn bàbá wa ṣe, wọ́n tún ṣẹ́gun. Mo kàn sọ àwọn ìtàn yìí ní ṣókí bọ́n ṣe kọ́ńkà Haúsá, bọ́n ṣe kọ́ńkà àwọn ti Nupe àti Ìlọrin. Kí làwọn ẹ̀kọ́ tí mo fẹ́ ká dìmú nínú àwọn ìtàn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Fúlàní wọ́n máa lo ẹ̀sìn láti divide yín kán lè ráyè wọlé. Tí wọ́n bá lo ẹ̀sìn, wọ́n á dúró de opportunity pé kíjà kan ti wà láàrin yín, kan wá mú sáìdì kan ní a máa ràn ẹ́ lọ́wọ́ láti gbógun ti ọmọ ìyá ẹ̀. Tán bá ṣẹ́gun yẹn tán, wọ́n máa padà pàwọ́ náà ní tí wàá wá di ẹrú. Fúlàní wọ́n máa ń ní sùúrù, wọn kì í kánjú o, wọn dẹ̀ kì í give up lórí ohun tán bá fẹ́ achieve. Wọ́n lè tán bá mọ̀ pé àwọn fẹ́ achieve kankan tán ti ń plan ẹ lónìí, ẹni tó ń lead wọn ó lè jẹ́ bàbá 70-80 years ó dẹ̀ máa múra sí kankan. Wọ́n dẹ̀ mọ̀ pé káwọn tó achieve kìíní yẹn
ó lè take àwọn ní another 30 years bọ̀ Fúlàní ò ní sọ pé nítorí pé kò likely kó òun sí láyé mọ́ kán tó lè achieve kíní yẹn kó má fi gbogbo ẹ̀mí ẹ̀ kó má fi ṣe nǹkan yẹn. Fúlàní èyí tó máa ń dùn mí jù ni pé mi ò mọ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwa ìran káàrọ̀ òjìrè pàápàá àwọn tá a pè ní olórí, torí ìwọ tó bá jẹ́ olórí nínú ẹ̀sìn ni o, olórí nínú òṣèlú ni o, olórí ní lọ́balọ́ba ni o, tí a bá mú ọ̀rọ̀ Fúlàní ní òkúnkúndùn, torí pé tí ò bá ń ṣe pé àwọn bàbá wa tí wọ́n ti ja àwọn ìjà ìsẹ́yìn lónìí kò ní sí ìwọ tó sọ pé o jẹ́ sẹ́nétọ̀ náà fún ilẹ̀ Yorùbá, o jẹ́ sẹ́nétọ̀ kan fún ibì kan l'Abẹ́òkúta, fún ibì kan n'Íjẹ̀bú, ibì kan l'Ékìtì, Oǹdó, Ìbàdàn, Ọ̀yọ́, Àkúrẹ́, Ọ̀wọ̀, kò ní sí nǹkan tó ń jẹ́ ọmọ Yorùbá tó ń jẹ́ sẹ́nétọ̀ àbí tó ń lọ sí House of Rep àbí tó ń di ààrẹ àbí tó máa di gómìnà. Fúlàní ni ò bá jẹ́. Ẹ jẹ́ ká wá wò lónìí láti ilẹ̀ Haúsá gbogbo tán ti kọ́ńkà yẹn. Tá a bá sọ̀rọ̀ ilẹ̀ Haúsá lónìí ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé àwọn Bauchi, Gombe, Kaduna, gbogbo àwọn Adamawa tó jẹ́ pé wọn tiẹ̀ kì í ṣe core Hausa state. Ẹ jẹ́ ká kàn focus lé orí àwọn core Hausa state tó wà ní north. 6 ni wọ́n. Bá a ṣe ní core Yorùbá state náà 6 ní south: Ọ̀yọ́, Ògùn, Èkìtì, Oǹdó, Ọ̀ṣun àti Lagos. Bẹ́ẹ̀ náà la ní 6 ṣùgbọ́n a mọ̀ pé àwọn state kọ̀ọ̀kan wà tí ò sí Yorùbá ń bẹ̀ bí Delta, tí ò ń ṣe core Yorùbá state ṣùgbọ́n Yorùbá wà ń bẹ̀ bí Delta, Edo, Kogi àti Kwara. Bó ṣe rí nílẹ̀ Haúsá náà nìyẹn. Àwọn tó wá jẹ́ 6 tó jẹ́ core Hausa state yẹn: Sokoto, Kebbi, Zamfara, Jigawa, Kano àti Katsina. 6 lónìí ni o, lánàá ni o, gbogbo àwọn tán jẹ́ gómìnà Fúlàní. Ẹ lọ wo gbogbo àwọn tán jẹ́ sẹ́nétọ̀ wọn, House of Rep members wọn, House of Assembly wọn, àwọn wo ló wà ń bẹ̀? Fúlàní. Ẹ kàn máa rí Haúsá Fúlàní kọ̀ọ̀kan tó máa là wọ́n láàrin. Ẹ wá wo gbogbo àwọn towns and cities tó wà ní abẹ́ gbogbo àwọn state tí mo kà sílẹ̀ yìí, gbogbo àwọn tá a lè pè ní ọba, emir ní gbogbo àwọn ibi tí mo sọ sílẹ̀ yìí, àwọn wo ni? Fúlàní. Afọbajẹ Fúlàní. Àwọn indigenous people wa ńkọ́, àwọn Haúsá gangan tán jọ ọmọ onílẹ̀, àwọn náà máa wọṣọ bíi green tán máa dé fìlà pupa tán máa ṣe lẹ́yìn emir. Àwọn ti di ẹrú, aṣọ tán dẹ̀ àtìrandíran tán máa wò kú nìyẹn. Tí àwọn bàbá wa ò bá ṣẹ́gun wọn 1840 1878 ta kà sílẹ̀, bí ìran Yorùbá ò bá ṣe rí lónìí ni ìran Haúsá ṣe rí lónìí. Òun ni ohun táwa ń sọ tí àwọn Àkànbí Ọlọ́ba, MS Bàbá, Olówó Èkó, gbogbo àwọn ìyá wa, Òṣàtọ́lá, Mólíká, Big Joe, Sayana, ohun tí ó dá lé lórí nìyẹn pé àwọn ará bí yìí fẹ́ gba ilẹ̀ ni. Wọ́n ní ètekéte, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ó yẹ wá wo, mo sọ lẹ́ẹ̀kan, Daura ó ní orírun àwọn ìran Haúsá. Bídà òun ni orírun àwọn Tápà, àwọn Nupe. Ẹ wá wo ilẹ̀ Yorùbá, gbogbo wa la mọ̀ pé Ilé Ifẹ̀ ní tiwa, ṣùgbọ́n Ọ̀yọ́ ní ilé agbára wa. Aláàfin Ọ̀yọ́ òun ló máa sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò láti pé kán kógun ja ibikíbi láti protect ilẹ̀ Yorùbá. So wọ́n mọ̀ pé Ilé Ifẹ̀ yẹn kò ní túmọ̀. Ibi tí agbára ilẹ̀ Yorùbá wà náà ní Ọ̀yọ́, táwọn bá ti lè gba Ọ̀yọ́. Ṣùgbọ́n nígbà tí àwọn irúnmọlẹ̀ tó jẹ́ pé ìran tí Ọlọ́run dá wa, àwa fúnra wa la mọ̀ iyì ara wa, la mọ̀ agbára àwọn irúnmọlẹ̀ wa, wọ́n destroy Ọ̀yọ́ ní tòótọ́. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ibi tá a mọ̀ sí Ọ̀yọ́ lónìí òun kọ́ ni Ọ̀yọ́ àkọ́kọ́. Wọ́n dọ̀yọ́ mi sílẹ̀. Ká ní pé wọn ò tún gbé Ọ̀yọ́ dìde ni, àbí pé wọ́n kàn rí wọn kọ́ńkà pátápátá níbẹ̀ yẹn, ibi tí Fúlàní bá tún ti gba agbára
ilẹ̀ Yorùbá nìyẹn. kẹ́ ẹ lè mọ báwọn ará bíi bí wọ́n ṣe ń operate láti ìgbà àwọn bàbá wa ti wá ṣẹ́gun wọn létí 40 tá ń sọ̀rọ̀ ẹ̀ sílẹ̀ yìí o, wọn ò tí ì dúró. ọ̀tọ̀ nìkan jagun, ọ̀tọ̀ nìkan lo ọgbọ́n àti ète o. ọgbọ́n àti ète wo wá ní Fúlàní ń lò láti ìgbà yìí títí di òní? òun náà ni pé wọ́n ti farabalẹ̀, wọ́n ti stọ́dì wa, wọ́n ti mọ ru ìran tí ìran Yorùbá ń jẹ́. a kì í ní àkíyèsí, ẹnu wa ò kì í tètè kò, a dẹ̀ ti máa ń gbàgbé nǹkan. wọ́n dẹ̀ mọ̀ wípé àti kọ́ńkà wa ó máa gba àsìkò. planning ni wọ́n dẹ̀ ti ń ṣe bọ̀ successfully, wọ́n ti ń ṣe bọ̀ successfully. tẹ́ bá wà wò lónìí, Fúlàní pọ̀ ní àárín wa débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ọ̀rọ̀ àti ìṣe wọn lẹ́kàn fi lè fura pé ó dà pé Fúlàní ni ọ̀gbẹ́ni, torí gbogbo tó mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n mọ̀, wọ́n gbédè wa, wọ́n jorúkọ wa, ilẹ̀ wa náà bí wọn sí tán dàgbà sí. ṣùgbọ́n ẹ máa rí àwọn ọ̀rọ̀ tí ọmọ àlè tó jẹ́ pé ẹnu ọmọ àlè nírú ẹ̀ ti lè máa jáde, lè máa fi fura pé ó dà pé Fúlàní ni ọ̀gbẹ́ni. wọ́n ti fẹ́ wa lọ́kọ, wọ́n ti fẹ́ wa níyàwó, wọ́n sòpọ̀ ní àárín wa tán ti darapọ̀ gidi gan. ibi tí wọ́n ti ń dàlú ti gbogbo ń tá ń pè ní ọ̀nà Yorùbá nìyẹn. wọ́n ti ń sáwọ̀ wá ní àárín ní gbogbo ọ̀nà. tẹ́ ẹ bá wo gbogbo láti Ìlọrin wá, gbogbo Òkè Ògùn yẹn, gbogbo èmi ni ẹ̀yìn Ṣakí, Ìgàngán, Ìbàràpá méjèèjì, Ìgbòho, Làlátẹ̀, Igbóọrà, àdúgbò àwọn dé gbogbo Ẹdẹ, Ìlọrin, Òṣogbo tá ń sọ yìí. ẹlòmíì báyìí wàá rò pé ọmọ Yorùbá ni 100%, tí ìtẹ́ ṣe pé bóyá 50, bóyá 5, pé Yorùbá Fúlàní agbédè tó gbọ́, òun náà jorúkọ ẹ. ṣùgbọ́n wà tọ́lẹ̀ ti jẹ́ pé orúkọ mùsùlùmí téèyàn máa jẹ́ Muhammed Yusuf, wàá rò pé Yorùbá náà ni tó bá ti ń sọ Yorùbá lẹ́nu, torí pé ìta ti sọnù ti pọ̀ jù, ọ̀rọ̀ bòmí nìyẹn. so òun ni mo fẹ́ pe àkíyèsí wa sí wípé gbogbo ẹni tó bá ń wo àwọn show táwọn MS Baba máa ń ṣe tá a sọ pé ẹ kàn tako ẹ̀sìn ní, ẹ kàn tako ẹ̀sìn ní, kì í ṣe pé tako ẹ̀sìn, a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. eléyìí ni ká kọ́kọ́ dìmú wípé ìyàtọ̀ wà láàrin kéèyàn máa ṣe ẹ̀sìn àti kéèyàn máa ṣe ẹ̀sìn. ẹ̀sìn ni ẹni tó rò pé òun ṣẹ̀sìn gẹ́gẹ́ bí ọmọ káròjire tó ń bú àti ìrandíran babalábàbà ẹ̀, ó ń fira ẹ̀ṣẹ̀ sìn ara tiẹ̀ gangan tí ó mọ̀, ó ń fi ìran ẹ̀ ó fi ń ṣe ẹ̀sìn, àti gbogbo ẹbí ẹ̀ pátápátá ló fi ń ṣe ẹ̀sìn. ohun tí èmi ń dìmú nínú nǹkan tí wọ́n ń sọ ni pé tó bá tiẹ̀ máa ṣe ẹ̀sìn, jẹ́ kí ìjẹ́ ọmọ Yorùbá ẹ̀ kó come first. ọ̀pọ̀lọpọ̀ ogun ta kà sílẹ̀, gbogbo àwọn bàbá wa tán ìjà wọ́n ṣẹ̀sìn Islam náà. tẹ́ bá tún wá wo bá ṣe mú ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá nísìn sí bí àwọn bàbá ńlá wa ṣe mú nígbà yẹn, ẹ rí pé ó yàtọ̀. ìjẹ́ Yorùbá ni àkọ́kọ́ lọ́dọ̀ àwọn bàbá ńlá bàbá wa. àwọn mọ̀ pé ọ̀tọ̀ ni kí mo jẹ́ Yorùbá kí n jẹ́ Mùsùlùmí, ọ̀tọ̀ ni pé ká sọ pé Fúlàní, a máa wá gbà fún Fúlàní gẹ́gẹ́ bí olórí nítorí pé àjọ ń ṣe ẹ̀sìn. kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. ìjẹ́ Yorùbá must come first. ìgbà yẹn ni ẹnu fi gbọ́dọ̀ kó ìṣọ̀kan, ó ṣe pàtàkì. a sì máa padà sórí àwọn ilé torí mo nípele méjì ni ọ̀rọ̀ yìí máa dálé lórí. ìpele kejì nítorọ́jọ́ ń lọ, òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn, òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn. ṣé rí, a gbọ́dọ̀ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn. mo yìí sọ síwájú program show táwọn olówó Èkó máa ń ṣe àtàwọn MS Baba, bó ní kálukú ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n ń tako ẹ̀sìn, wọ́n ń tako ẹ̀sìn ni. àwa kan rí pé èmi á sọ tinú tèmi bó ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́, pé wọ́n tako yẹn ó dùn mọ́ mi, pé wọ́n tako, wọ́n ń tú àwọn àṣírí jáde, ó dùn
ó dùn mọ́ mi dáadáa ní pàápàá. Kí nìdí? Oníṣẹ̀ṣe lèmi, wọn ò dẹ̀ bí mi sínú ẹ̀. 35 years ago fúnra ara mi ni mo ní láyé mi ò ní ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì mọ́. Èmi náà jáde Germany ni mo ń gbé nígbà tí mo ń sọ yìí. Mo ti sọ̀rọ̀ yìí dáadáa láìmọye ìgbà lórí àwọn ètò rẹpẹtẹ sẹ́yìn, torí ọ̀nà tèmi gbà jáde tí mo sọ pé mi ò ṣe ẹ̀sìn hallelujah yìí mọ́, ó tó nǹkan tá a lè fi ṣètò láàyè ọ̀tọ̀. Mi ò lè máa repeat yẹn bíbá ẹ̀. Bọ́n tí mo ń try láti sọ ni wípé bí wọ́n ṣe wá bí mi sínú ẹ̀ yẹn, tí mo dàgbà sínú ẹ̀, tí ọmọ ọdún 4 mo wà tí bàbá tó bí mi tó ti kú, ìyá mi ló tọ́ mi dàgbà, adẹ̀jẹ́ 4. Mo nífẹ̀ẹ́ ìyá mi tí ó jẹ́ pé mo nífẹ̀ẹ́ ìyá mi kọ́lọ́ bá mi foríjì ìyá yẹn bí tó bá wà lónìí. Mi ò èèyàn kan tí mo bẹ̀rù ní ayé, torí mo jẹ́ ọmọ líle ní kékeré gidi gan tààrà, kò tí ẹsẹ̀ tó mọ̀ pé màá dàgbà láyé níbi tí mo jọmọ líle dé. Kò dẹ̀ sí nǹkan tí mo jọmọ líle sí náà ju pé mo hate ìyàn jẹ. Ìjà oníjà ni máa ń jà kiri, mi ò kí ń gbà, kò sẹ́ni ọ̀hún, kò sí kó gbé mọ́ dání máa kojú ẹ níwọ̀n ìgbà tí mo rí pé ó fẹ́ yàn jẹ ni. So nígbà tí mo wá pinnu pé mi ò lè ṣe ẹ̀sìn Christianity mọ́, ìṣòro kan ni mo wá ní. Òun náà nìyá mi tó jẹ́ olóyè nínú church, tí mi ò dẹ̀ mọ̀ nǹkan kan pa ìṣẹ̀ṣe. Mo kàn gbọ́ pé babaláwo òrìṣà, mi ò mọ̀ nǹkan kan pẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wá máa lọ sí Nàìjíríà for the first time, lẹ́yìn ìgbà tí mo ti make up mind mi pé mi ò ṣe ẹ̀sìn mọ́, mo wá ẹ̀rù ń bà mí torí pé mo ti ready láti sọ fún ìyá mi pé èmi ò ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì mọ́ o. Kí ló dẹ̀ ń bà mí lẹ́rù? Bí mo ṣe nífẹ̀ẹ́ ìyá mi tó, mi ò nífẹ̀ẹ́ nǹkan tí ìyá mi á sọ pé a gbọ́dọ̀ gbọ́, o gbọ́dọ̀ o fẹ́ ṣe kí ni, kí ló irọ́. So ìyẹn ń bà mí lẹ́rù. Mo dẹ̀ mọ̀ pé kò sí ohunkóhun tí ìyá mi lè sọ, ìṣẹ̀ṣe yẹn ni máa ṣe, nítorí pé máa feel so stupid kí n ti mọ ohun tí mo mọ̀, ohun tí mo rí, ohun tí mo gbọ́ ní Germany, tí mo fi make up mind mi pé enough, mi ò bá wọn ṣẹ̀sìn mọ́. Kí n tún wá sọ pé nítorí pé ìyá mi ní pé mi ò gbọ́dọ̀. Tí máa ní ìyá mi, ìyá bàbá ìyá bàbá ń kọ́ níbi táwọn wà, ṣé inú tí wọ́n máa dùn pé lẹ́yìn ìgbà tí mo ti mọ̀ tọ́, mo tún sì ń ṣe ẹ̀sìn. Ká má fọ̀rọ̀ mọ̀ ṣá, kí n má lọ digress. Mo dé Nàìjíríà, mo pè ìyá yẹn jókòó, inú mi dẹ̀ dùn, irú ìyá t'Ọlọ́run fún mi. Nígbà mo ní èmi ò ṣẹ̀sìn mọ́ nǹkan, ìyá mi ò sọ pé a gbọ́dọ̀, ṣe ló béèrè pé kí nìdí. Bó ṣe béèrè pé kí nìdí báyìí, inú mi ti dùn. Nígbà tí mo jẹ́ ní mi ò ṣẹ̀sìn, ìyá mi ní ṣe mùsùlùmí Islam ló wá fẹ́ ṣe, mo ní Islam kẹ̀, mo ní rọ́ o. Ṣé bí ẹ̀sìn mi wà, ṣé bí ẹ̀sìn àbáláyé ni tàwọn baba ńlá baba wa, ìyẹn lèmi fẹ́ ṣe o. Ìyá mi ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti ìlú òyìnbó dé lẹ́yìn ọdún mélòó ló wá ní o ṣe ẹ̀sìn Christianity mọ́. Kí nìdí o, kí lórí? Inú mi dùn bí ìyá mi ṣe béèrè, mo wá ṣe àlàyé. Nígbà mo ṣàlàyé tán, ìyá mi ní wow. Ìyá mi ní pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀ yìí, àfi kó ń súre fún ẹ, kó ń dẹ̀ wíṣẹ́ ní lọ, kó ń dẹ̀ tiẹ̀ lẹ́yìn pé ohun tó fẹ́ ṣe, nítorí pé kò sí ń tẹ́nìkan kan lè sọ mọ́ pẹ̀lú gbogbo àlàyé tó ṣe sílẹ̀. Ni mo fi dùn. Àtìgbà yẹn ṣá ni mo ti rìn ní ìlànà ìṣẹ̀ṣe, ọpẹ́ dẹ̀ ní fọ́lọ́ lónìí. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ tí mo ń tẹ̀ láti fàyọ́ gbà ní wípé ojú méjì làwọn yẹn fi ń wo ìkànnì àti àwọn ètò tẹ́ máa ń ṣe. Àwọn kan ní wọ́n ń takò ẹ̀sìn ni, àbí wọ́n bú Islam àti Christianity. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀, èké tó wù kó jẹ́. Lọ́dọ̀ tèmi, tẹ́ bá náà takò náà ni, bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ta náà máa bú bàbá ńlá bàbá ẹ̀ tínú ẹ̀ máa dùn. Bí mo ṣe wà nínú ẹ̀sìn Christianity tó, kí n tó sọ pé mi ò ṣe mọ́ yẹn, o ò lè máa sọ̀rọ̀ Ògún Ọ̀rúnmìlà nǹkan kan kó máa bú wọn tí a dẹ̀ ti mọ̀ nínú ìtàn pé bàbá ńlá bàbá wa ni wọ́n. Kínú mi dùn náà. Kò tí ì sí nǹkan tí
àwọn ẹlẹ́sìn yóò ti sọ tàbí kan ti ṣe tán nípa ẹ̀sìn àwọn baba ńlá baba wa. So táwọn kan bá wá dìde nísìnyí tí kì í tiẹ̀ wá ṣe pé wọ́n ń bú wọ́n ń fa àwọn nǹkan yọ nínú ìwé, èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi mọ̀ kankan pa Islam, mi ò rìn nínú ẹ̀rí, ṣùgbọ́n tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ wípé ẹ̀sìn tí ó bá bí Maitaseni, tí n bá ní Maitaseni, ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ̀ bá tí ìwọ bẹ́ẹ̀ bí 45 sí 50 years of age, ẹ lè má mọ àwọn tó ń jẹ́ Maitaseni. Àwọn tó bá ti ń wọ bí 45 sí 50 sókè lọ náà lè mọ, àbí sísàlẹ̀ ẹ̀dẹ́lẹ́ máa pé náà lè mọ àwọn tó ń jẹ́ Maitaseni. Àwọn náà dàbí Boko Haram tòní, àwọn náà kọ́kọ́ wá pa wá rẹpẹtẹ ní Nàìjíríà ní early and mid 80s. Wọ́n pera wọn ní Maitaseni nígbà ayé Buhari, tí Buhari jẹ́ olórí ilẹ̀ wa ní 83 sí 85 làwọn Maitaseni. Àwọn kọ́kọ́ ni àwọn tán kọ́kọ́ jáde bí jihadist tán pa wá ní Nàìjíríà ń gbà yẹn. Lẹ́yìn àwọn Maitaseni tipẹ́tipẹ́ lè ti mọ̀ pé ẹ̀sìn tó bá bírú àwọn yẹn tó bí Boko Haram, ISWAP, Fulani herdsmen, El Kazaki, àwọn kan wọ́n ní Lakaru àbí Lakarawu ọ̀wọ̀ tẹ́bà tán tó jáde nísìn, tó Buhari fúnra rẹ̀, Rufai, Al-Suna, Al-Sayab, Al-Shabab, Jamal Islamiyya, Daesh, ICC, Hezbollah Gorilla, lọ bẹ́ẹ̀. Bí ẹ̀sìn ṣe pọ̀ tó láyé, tí ẹ̀sìn kan bá bí irú àwọn ọmọ báyìí, tipẹ́tipẹ́ lè ti mọ̀ pé ó yẹ kán tàn ìmọ́lẹ̀ dáadáa sí irú ẹ̀sìn bẹ́ẹ̀, ká wo kí ló ń ṣẹlẹ̀, báwo ló ṣe jẹ́. Ṣùgbọ́n èmi ò mọ kankan pa ẹ̀sìn, mi ò dẹ́ iṣẹ́ ní tí mo lè ever sọ pé mo fẹ́ lọ gbé Quran àbí mo fẹ́ lọ gbé Bible láti gbà mo ti kúrò nínú ẹ̀ pé mo fẹ́ lọ ka. In fact, the easiest way to lose me tèmi àti ẹ bá ní conversation ni pé kò kàn sọ pé Quran sọ pé àbí Bíbélì sọ pé, ní ẹsẹ̀kẹsẹ̀ báyìí brain mi ti switch off, mo lè wà pẹ̀lú ẹ̀, mi ò gbọ́n kankan mọ́. Ṣùgbọ́n ìwọ sọ pé Ifá sọ pé gbogbo rárá mi máa dìde ní gbogbo etí mi mo fẹ́ gbọ́. Ṣùgbọ́n ọpẹ́ wa ní fọ́lọ́run pé ìkànnì mo kàn dẹ̀ ń gbóríṣiríṣi jàgídíjàgan, kógun jàlú, ogun bádìrú, pátápupa, bókùsùn, wọ́n ní kan pa wọ́n, kan gé wọn lórí, kan wá pé really wọ́n ti ń sọ pé èèyàn gbọ́dọ̀ tán mọ́lẹ̀ sí kíni, but mi ò kíà nítorí pé mo ti mọ̀ pé ó ní bó ṣe jẹ́ pẹ̀lú ẹ̀, nítorí gbogbo wàhálà oríṣiríṣi tá ń rí káàkiri ayé tó ń ṣẹlẹ̀ àti nílùú wa lásán yẹ ká mọ̀. So mo sọ pé èmi o ohun tán ṣe ojú tẹ́nibọ̀dì bá fi wò kò mátà, nítorí pé inú ìwé wọn náà ti ń ka jáde. And now nígbà tí wọ́n bá wá sọ lọ tán sọ́bọ̀, táwọn kan wá pè tí wọ́n máa wá argue, torí ń tọ́pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ni pé àwọn kan wà tán kan fọwọ́ lẹ́nu tán gbọ́ gbogbo argument. Ìgbà mìíràn tẹ́yìn náà bá wọn fà á, tẹ́yìn kan bá wọn fà á, it is not really about them, but àwọn kan wà tán wò tán dẹ̀ sì máa wò tán máa make up mind wọn, torí àwọn máa wá láti defend tí ò ṣe defend, because wọ́n ti ka kíní jáde black and white ni, ẹni wọn tú dáadáa àti a máa wò pé most of the time ó yẹ ká settle ilé once and for all lónìí. Wọ́n ní Allah kì í ṣọlọ́run, ẹ lọ́lọ́run ni. Okay, fine. Èdè yẹn èdè àwa ọmọ káàrọ̀ oòjíire ni, wọ́n ti ń sọ lórí ìkànnì tipẹ́tipẹ́. Ṣùgbọ́n nígbà tí ẹ bá wá argue, tẹ́ máa lọ mú ẹ̀rí, àwọn ms bàbá àtàkàn bí ọlá bá ti gbìyànjú tí wọ́n ní ẹ̀rí dà, tẹ́ máa lọ mẹ́rin wá Kùránì. Kò sí nǹkan tó fẹ́ bí èmi sọ tí wàá sọ pé ẹ̀rí inú Kùránì ló wà, bá ló ṣe máa mú ẹ̀rí inú Kùránì láti support Kùránì. Ǹjẹ́ ò fẹ́ gbọ́, jẹ́ ká wà logical in our thinking. But téèyàn bá lọ argue lórí nǹkan kan tó jẹ́ pé side kan ló mọ̀ the other side, argument in fact
ó kàn máa look stupid nígbà mi ni nígbà tá a wà ní year 1 ní yunifásitì Òṣàtọ́lá ó ní módù kan tí a ṣe wọ́n pe módù yẹn ní critical academic writing wọ́n á ní ká kọ argumentative essay lórí nǹkan kan topic kan fún àpẹẹrẹ kan sọ pé bóyá mọ́tò Mercedes ó dáa ju Toyota lọ àbí Toyota dáa ju Mercedes lọ tí lecturer láti sọ fún wa pé ìwọ tí o bá fẹ́ gba máàkì tó high tó dẹ̀ fẹ́ jẹ́ kí a mọ̀ pé èèyàn torí ẹ̀ pé ni ẹ́ nínú argument àti submission ẹ̀ tó bá sọ pé Toyota dáa ju Mercedes lọ ni ìwọ fẹ́ argue lórí kàn ní mọ̀ nípa Mercedes nìkan Toyota